Ẹ kú dédé àkókò yìí bàbá ọdẹ. Okay sir. Ẹ kí gbogbo ilé. Mo júbà lọ́wọ́ Olúọdẹ ìlú Ìbàdàn Kẹ́hìndé Ẹ̀gẹ́. Mo sì júbà lọ́wọ́ ọdẹ akọni Kọ́lá Akíntayọ̀. Mo júbà lọ́wọ́ Jídé Oyèbámijí Olúọdẹ Ọ̀làńlàsò. Mo sì júbà lọ́wọ́ àwọn bàbá wa Sunday Adéwuyì àti olóyè Ìsọjí ní Ọ̀làńlá. Gbogbo ilé mo júbà lọ́wọ́ yín o. Àti bàbá wa Olúòkun Akẹ́ local government. Alága. Àti alága. Orúkọ yín ti jẹ́? Olúwàgbémiga lórúkọ mi, Gbémiga Ọ̀kẹ́láǹfà. Lábúlé wo? Lálásòsùn. Lábúlé Alásòsùn. Bẹ́ẹ̀ni. Alias tí wọ́n pè mí ní Digbí. Digbí. Bẹ́ẹ̀ni. Digbí. Bẹ́ẹ̀ni. Kí ni ìdí tẹ́ fi ń jẹ́ Digbí? Ìbọn ni wọ́n fi máa sọ mí Digbí. Ẹwà ìgbọ́ tí ìbọn bá dún báyìí, mo rò pé ìbọn tí mo bá kì okun bẹ́ẹ̀ ni. Wọ́n á ní Digbí ló yìnbọn, okun Digbí bẹ́ẹ̀. Okun Digbí. Bẹ́ẹ̀ni. Kí ni ìrírí yín níbi iṣẹ́ ọdẹ? Ìrírí mi níbi iṣẹ́ ọdẹ, ìjọ tá a lọ ìgbẹ́ ẹ̀, ó jẹ́ káyéfì fún mi. So wọ́n gbé mítìnì ẹgbẹ́ ọdẹ tá a máa ń gbà á náà ni. Mo sáà fi àdé sí Gálílì ọ̀nà Ọ̀gbọ̀ngán. Nígbà débi Gálílì ẹ̀, àṣàdúrà bí ìdí ògùn bá ṣe máa ń ṣe, àwọn alájà kógbó. Bẹ́ẹ̀ ṣe kógbó àti dọ̀dọ̀ dè lọ. Èmi náà mo kọ́kọ́ débi tí mo dé sí yẹn. Bẹ́ẹ̀ ṣe ń báwọn alájà ti wọ gbé tẹ́sẹ̀ ń ké wáyé pé ẹran ń bọ̀, mo sì gbọ́ tẹ̀ràn yẹn ń bọ̀. Para bó ṣe jáde náà mo sì sán bọ́n mọ́ ẹran tí wò. Ó sì fẹ̀gbẹ́ lélẹ̀, ẹsẹ̀ mẹ́rẹ̀ẹ̀rin tí ń ta báyìí. Mo sì sa aládàá lẹ́ẹ̀kínní, ẹ̀ẹ̀kejì, ẹ̀ẹ̀kẹta báyìí ẹran furu yàn. Ó kàn fi ìwo kọ́ bẹ́ẹ̀tì ni. Bẹ́ẹ̀tì ìbọn. Bẹ́ẹ̀ ni tí mo gbé lọ́wọ́. Ó ságbà bọn. Ẹran sá gbé bọn, ó gbé lé ẹ̀yìn, ń rákòrò lọ. Mo ti ta sí di mẹ́yìn pé ẹran yìí ó pààyàn. So mo ṣe á lọ, ẹran tó ṣe rọ́nu, tó ṣe padà, mo ṣe lébọn múnú. Nígbà orí tó ti lọ ọ̀nà títí ọ̀nà Ọ̀gbọ̀ngán fẹ́ fò sí títí tọ́ lọ Ọ̀làńlá, mo ti lọ kú ọ̀sẹ̀ ẹnu. Mo tó dé mi, ẹran sá ṣubú lulẹ̀. Ìbọn tí mo ti kì tó gbà náà ni mo ti sáré sí. Ibi tó ti ń rákòrò lọ ni mo ti rí mi báyìí pé mò ń bọ̀. Lọ́wọ́ rágìrì pé kí n rágìrì kí n kó lẹ́sẹ̀. Mo ṣe ń lọ báyìí dáwọn igbó ṣe dá ìbọn padà nù tó fi kọ́ mo sì gbà nù. Mo ṣe rákòrò tó sì gbàràgbàrà lọ báyìí, mo sì gbé ìbọn nù. Ọdẹ tí mo ṣe ẹ̀ pé ẹran ti gbàbọn, Jídé Oyèbámijí, Jídé Adédèjì, Fádìtì ní Fádìtì ní Àbà Ọlọ́ya ló dé tì mí. Mo sì ń parí pé ẹran ti gbàbọn, kọ́ mọ́ gbé bọ̀bọ̀. Ọ̀dá mi lóhùn. Ó sọ pé Jídé mọ́ gbé bọ̀bọ̀. Gbogbo àwọn ọdẹ tó sì dè ráǹdì tẹ́ ń wà ní títì gan, tẹ́ ń jìnà sí mi, wọ́n sì ń gbọ́. Ẹran sá gbàbọn ń jọ yẹn. Kí tó sẹ́ ẹ̀rọ pa ẹran sí títì tó lọ sí Ọ̀làńlá. Bí wọ́n ṣe á délé, wọ́n á jẹ́ àlẹ́nu fún mi. Àwọn yẹn sọ pé bó ẹran ti gbàbọn pé eléyìí ó nídìí. So mo sá lọ da àwọn bàbá ọdẹ wa. Mo sá ṣe àdúrà, mo sá ṣètò lórí ẹ̀. So pé èèyàn ṣe rí nìyẹn. Ìrírí yín àkọ́kọ́ nù. Bẹ́ẹ̀ni sà. Ìrírí yín kejì ńkọ́? Ìkejì tó tí má ti lọ sí oko, mo débi àpáta kan bẹ lẹ́yìn ọ̀dọ̀ wa ń bẹ̀ yẹn. So mo lọ sí gbálẹ̀ ìjọ yẹn ni kì í ṣe ìgbẹ́ káìkáì. Nígbà máa lọ gbálẹ̀ yẹn, mo lọ jókòó. Mo sì kọ́kọ́ jókòó bí aago 12 mo ètò kọ àròdè, mo gbé ban lọ. Nígbà mo débi tí mo ti lọ sí gbálẹ̀ yẹn, mo ń gbúrò tẹ́ ẹnìkan ó tó bí 2 ẹran ètí ìdè, ìrìn ẹran kan wá tí mo ń sọ ẹran yẹn. So mo ṣe ń gbúrò àwọ̀ àdá ní ẹ̀gbẹ́ ọ̀dọ̀ mi tẹ́nìkan gan ojú bẹ̀ lẹ́gbẹ̀ẹ́ ọ̀dọ̀ mi. Mo sì kúrò ní ibi mo sàdé sí, mo tún sí lọ síbòmí. Àpáta gàgàrà kan sì wà ní sáìdì ibi tí mo dúró sí yẹn. Mo ṣe dúró, ilẹ̀ tí ń sún lọ sí tó bí 6. Mo á bẹ̀rẹ̀ mọ́ tọ́lẹ́tì. Ẹ̀kan náà tí mo ti bẹ̀rẹ̀ tí mọ́ tọ́lẹ́tì lọ́wọ́, mo kàn gbọ́ tẹ́ran rọ̀ ní gbìrì lẹ́ẹ̀kínní. Ìwà ni ń bọ̀. Mo dìde lórí ìgbẹ́ yẹn, mo gbé ban. Ó tún rọ́ lẹ́ẹ̀kejì gbìrì. Ẹ̀kẹta tí ọ̀rọ̀ ọ̀sá dùn. Ìgalàre, mo gbé ban lé orí ẹní kìíní mo wò, ẹní kejì mo gbé ban lé ojú orí apá. Ẹran bá já gbùtùgbùtù, ẹran sá lọ. Mo sì gbé ẹran pé ẹran yìí, ẹran tí wọ́n gbé ńlẹ̀, mo sì súnmọ́ bẹ́ẹ̀ pé kí n gbé ẹran dàjì yáwó, àbápò mẹ́. So mo sá wálé. Wọ́n á bá àwọn ọdẹ wa yẹ́ sí ẹ̀dẹ̀gbẹ́ lọ, mo bá sáré pé àwọ̀ ẹran yìí ní ọ̀la o. Mo bá sá lọ ọbẹ̀, àsáwọ̀ ẹran. Àwọ̀ ẹran tí o, èyí jẹ́ káyéfì fún mi. Pápátá ní ìsìn níbí kan ni ààrẹ ẹran yẹn. Ìgalà tẹ́ yìnbọn sí. Ìgalà tí mo yìnbọn sí. Gbẹ̀rà tí bá ń ro. Gbẹ̀rà tí bá ń ro, ẹran ṣubú lulẹ̀, ẹran sì lọ.
ẹran ṣubú lulẹ̀ bẹ́ẹ̀ni lọ́ba tó lọ ọba tán lọ ẹ wá kálájà àkàlájà ńjọ́ kejì awọ ẹran àpò àbíbọn gbogbo ọba dáadáa ni. ìbọn so ibo wa ya ẹran yẹn bá sọ pé oògùn padà tún wá mẹ́ran àmọ́ oògùn ní mítètì hàn padà gbé fún mi tí mo gbà ní ọjọ́ tí lónìí so ẹran yẹn wá ibi mo tún lọ wọn ní àdẹ̀gbẹ́ kan ní lọ́la ńlá níbi kòkó ọ̀nà agbági so mo dọ́gbọ̀n gan bá sọ pé ànígbẹ̀mọ́ ní ọ̀la ńlá pé kò sí alájá bó kálukú ti lọ ilé tó ń tẹnu mo sì dé abúlé nìyẹn mo ṣe ń dábúlé báyìí mo tún ṣe gbé bọ̀rùn mo bá fọ̀ mọ́ ẹbú ilé ọkọ̀ mo sá lọ jókòó lé ibi igbó kò tó ṣẹ́jú 5 papọ̀ ẹran tó ṣe ń bọ̀rùn mo sáyìn pẹ̀sẹ̀ ẹran káà iṣẹ́ ilé ó pẹ̀ ẹran náà ni kí n fọkàn sí so nígbà tí mo sápẹ́ ẹran sáṣubú mo gbé ládàá lọ́rùn mo já sẹ́sẹ̀ àbáwálé mo bá ké sí ọ̀rẹ́ mi kan kò sẹ́ni kankan lé ọmọ mi tó yẹ kí n ké sí mo bá ní alóhùn lé jáde lọ bó ẹran kan bẹ̀ àsáde bẹ̀ abo ẹran akẹran wálé ìbọn sì ẹ̀ ti pọ̀ lára a rí ojú àyà mi náà lọ́rùn rẹ̀ so ibi tó ọmọ mi ti á kan ẹran torí ọ̀rẹ́ mi kan fún mi ní ọta àgbẹ̀dẹ kan tí mo ń rà ní ọjà so ọta àgbẹ̀dẹ yẹn tí mo fi sí àti àyà ó sì ń bẹ lára awọ bọ́mọ ti á kan awọ tán mò ń wo dúdú mo ní tọ́ḿbléèdì ọ̀tọ̀ àyà kìíní bọ́ ìkejì àyà ń bọ̀ ya mo rí ọta àgbẹ̀dẹ ńlá rẹ̀ ẹran ẹjọ́ sí tí mo ta re o tó ti jẹ́ ká yẹ ọ̀tá wọn wọlé kò wọlé o ó dúró sí ilé ara ni ọkàn wọlé sínú awọ kò dénú ọlẹ mọ bẹ́ẹ̀ nìsa kò lè ṣe ní kò kankan. sí ní kankan kò sí ní kankan apáta àwọn ọyọ ndẹ ń gbà náà àmọ́ ogun padà mú Ògún padà mú ogun padà mú ìrírí yín kejì nù. bẹ́ẹ̀ ni Kí ni ìrírí yín mi? àti máa lo oko ọdẹ tó wípé Ọlọ́run tí máa ń ṣe ìyanu ẹ wá ká bá dẹná tí a rí ọlọ́gẹ̀dẹ̀ ẹ̀tù so dọ́kẹ̀ jẹ́ káyéfì fún mi ni pé ọlọ́gẹ̀dẹ̀ kan tí mo ta ní ọ̀nà àìpọ̀lá nínú kòkó tó ọlọ́gẹ̀dẹ̀ yẹn ṣe wo ná káà ọlọ́gẹ̀dẹ̀ tí ó yẹ kí n lọ gbé ní ibi tí mo ti yìnbọn sí tí ipá rẹ̀ sì kúnlẹ̀ asátọ ẹran yẹn lọ títí tá a fi wá dénú kòkó kan nígbà tá a wà ìdí ìrókò ni làrẹ́jẹ̀ rẹ̀ dé èmi àti Kọ́lá Kílàńkó àti Mọ̀rúfù Oyèdèjì lájọ dẹná ńjọ́ náà tó tẹ́lẹ̀ mo tún ṣe ń bọ̀ tí mo ti pẹ́jẹ̀ rẹ̀ ti pin tèmi ń bọ̀ ìbọn tí mi tó mú lọ́wọ́ òkété tí mo rí ti ń tọ ọrùn kòkó bọ̀ ìbọn tí mo fi na kòkó ìbọn tá a bàjẹ́ nílé kìbọn máa ń jọ́ náà igi ìbọn bá dá bá a ṣe ń bọ̀ bí mo ṣe lọ báwọn yòókù mo ṣe wú sí ẹnu pé ẹran tí mo mọ yìí àbá tọpọ́ntọpọ́n ìjọ kejì àwa ààrẹ ẹran dò ní àárọ̀ yìí ààrẹ ẹran o èrò kò gbé ọlọ́gẹ̀dẹ̀ o Ẹ̀ẹ́dẹ̀ gbúrò pé ìkan àgbọ̀pọ̀ kú yẹn kan èrò kò gbọ́ ọlọ́gẹ̀dẹ̀ máa lọ́jọ́ náà. kí wàá lè fẹ́ ṣe fún òkú? nígbà ìyá ni mo lọ bá àwọn bàbá ń bẹ láyé ńgbà náà àwọn bàbá wa tí wọ́n wà ní ibẹ̀ bàbá wa bàbá Ládèjì mo ní bàbá bò láì fẹ́ ṣe ọ̀rọ̀ ẹran báyìí bàbá ní nígbà ìpọ́ mi ké ní ṣe ọmọ wọ̀rí àwọn ọmọ nǹkan tí àwọn ó ṣe sí so mo sá lọ ọ̀dọ̀ bàbá mo ṣe ń lọ lálẹ́ ẹjọ́ bàbá ní kí n wá ìdíròkó gangan ni bàbá ní kọ́kọ́ lọ bá lọ ṣe ètò àdúrà kan sáfìtúrà rí yẹn síbẹ̀ mo ṣe dẹná lọ báyìí mo ṣe ń padà bọ̀ ìdíròkó náà mo bọ́ lọ́gẹ̀dẹ̀ ọ̀làjú wáyì báyìí mo tún gbé lé kàá gbòòrò kó wọ́n ṣe ẹ̀ jáde pé kó tún gbé ẹran jọ náà ìgbọ́n kankan ẹ ti yọ àdá. ó gbẹ gbogbo òbí ó ṣe ẹ̀fà pé kó a bá ṣe ẹ̀fẹ́ ẹ̀fà kájọ ọmọ jàǹjọ́ náà àmọ́ kò ṣe ẹ̀ yọjú rárá mo ní a jẹ́ pé ọwọ́ ti tẹ ìwé ẹ̀rìn ọ ti yọ̀ǹde yìí mo sì gbé ọlọ́gẹ̀dẹ̀ wà lẹ́nu. Ẹ tún padà dé ìdíròkó. ìdíròkó náà mo ti ta mo tún ṣe ń bọ̀ báyìí ó tún ló wojú báyìí pé ẹran ló túmọ̀ tó ń wo náà yìí kà tí mo tá báyìí tí mo ní àbí yóò gbẹ̀rìn ìmọ̀ ńlọ mo ti fa àdá yọ pé kí n bẹ so bẹ́ẹ̀ àtàyè gbé ọlọ́gẹ̀dẹ̀ bẹ́ẹ̀. Ẹ̀dọ́ ìbí ìrókò yẹn mọ́. ìrókò yẹn nígbà táyè padà dé bẹ́ẹ̀ igi tó ti sídi tó ti wó dànù bá nǹkan kan bẹ́ẹ̀ mọ̀ ó ti lọ mo rò pé àwọn bàbá wa nǹkan bẹ lọ́wọ́ wọn o. Ìrírí yẹn kan. ìrírí kẹta nù. Ẹlẹ́ẹ̀kẹrin kù. ẹlẹ́ẹ̀kẹrin àti máa dẹ̀gbẹ́ tọ́lọ́sì máa ṣe ìyanu tó pé tí mo bá sọ pé ọ̀yá ẹ̀yin èèyàn já lóko wáyé ẹgbà bí bàbá nígbà tí wọ́n dé ọ̀nà àìpọ̀ láńbẹ̀hùn
bàbá ti tọ́ títì lọ àwọn kòkó wa kan lórí òkúta wọ́n ìyàsọ̀ náà ìpọ̀ láti mọ̀ ń lọ báyìí kò kàn wo ẹtu ni lóde kàá nígbà tí wọ́n débi ẹtu àlùbọ́sà mẹ́ta mo bá ń bẹ́ mo bá padà àlùbọ́sà kí n gbé ẹran lẹ̀ mo bá bá àlùbọ́sà rè bó ló ṣe jẹ́ mo bá padà lé mo bá àwọn bàbá wa kan sì ń bẹ wọn èkú ńgbà náà bàbá wa gbádé so bàbá débẹ̀ bàbá bá ń fi gíta àlùbọ́sà pé kí a ní kankan bá ti kú bàbá nílò tọ́ ọ̀yá bá ti tún fà sọ́dọ̀ bàbá nù bàbá dọ́dọ̀ bàbá ní ìwé ẹmọ ike ní ṣe wọ́n ń yí ọ̀wọ́ ni so nígbà tí ìdẹ̀bẹ̀ bàbá bá ní àtún lọ sí nǹkan rẹ̀ bàbá tún lọ nígbà tí padà débẹ̀ padà ẹran ló tún wo ná kà lójú ibẹ̀ náà ìbọ́sà kọ ẹtu méjì pọ̀ àlùbọ́sà ẹran mẹ́ta láti bà tẹ́lẹ̀ ìbọ́sà kọ ẹtu mo ní èyí ti tó kò ní ìdí ìwúlẹ̀ lóko pẹ̀lú tí ń ṣẹlẹ̀ yìí kí ìṣẹ̀ lọ bá mo ti lọ jí bàbá ọ̀dẹnu ọ̀dẹnu ẹ̀ lọ wí ẹtu àjẹ ni mo ní àjẹ lé bàbá náà àjẹ kò sí nǹkan tí ó ṣe àṣà ti pín ẹtu jẹnu kò sí nǹkan. lédè iṣẹ́ ọdẹ ìjọ wo nínú yẹn dùn jù. ìjọ tí inú mi dùn jù Ọlọ́run máa kẹ́ mi o lọ́pọ̀lọpọ̀ tí mo bá gbé náà tí mo bá rí pé ìṣòro kan bẹ wájú mi tó pé kò sí bùkátà pé bùkátà yìí ta ni ọba ń gbọ́ tí mo bá gbébọn tí mo pe Ọlọ́run tuntun pé àwọn bàbá wa pẹ̀lú ogun ìpè ogun dákun òun láṣìírí mi dáṣìírí mi ó tú o ògùn ọkẹ mi ń lọ rí ń bọ̀ rí ẹ̀rọ sì kù nítorí kẹrin délé nta àjẹ tí ò sí wàhálà kankan. oko ọdẹ wo lẹ lọ tó dùn mọ́ yín nù jù. oko ọdẹ tí mo lọ tó dùn mọ́ mi nù jù ìjọ kan mo dẹ iná lọ sí láìpẹ́ iná ni mo dẹ iná lọ sí ọ̀nà ẹ̀bẹ̀ bójú sí ọ̀rọ̀ tó dá wọ́n fẹ́ tó bí aago 3 lóru máa pe gbébọn mo sì gbébọn nù ìṣe ẹ̀fọ́gbó kankan ẹ̀ pé ẹni yẹn èmi máa sáfù ẹni pé yóò tutù jìbìn ní máa ń tójú ọ̀nà pé ojú ọ̀nà tí mò ń tọrọ náà ni mo sì ń wo àkóràn ẹran gàlà tó dúró mo sì sábọn sínú káà ẹran bá sì jàjàjàjà ọba lọ ẹran tó jà lọ ibò ló ti jẹ mo sá tọpọ́ntọpọ́n mo sá pa eléyìí tì ìwà mọ́ mo sì ṣe fàánù mo bá tún lẹ́ran lọ mo sá tó pẹ̀tù méjì nígbà mo délé mo bá sọ fún ọ̀rẹ́ mi jẹ́ àjọrọ̀ wo ẹran kan mọ́ tàbí sí ká tó di pé àmọ́ kájá wa káwọn mọ́tò ti skúù dé ká sì ẹ̀tọ́ pa rẹ̀ wo ibi àti tọ́pa rẹ̀ lọ àsábẹ̀rẹ̀ ńlẹ̀ tó ti kú lẹ̀ kò sá kẹ́mi ń jọ́nà inú mi sì dùn àtúntẹ̀ ẹran àtúnjẹun. so nígbà kejì ẹ̀wọ̀n ló tún dàbí rẹ̀. tó dàbí rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ Ọlọ́run ṣe Ògún ń ṣe ìyanu wọn a bá lọ ọgbẹ káìkáì náà bẹ̀rẹ̀ ṣe é kú sọ́dọ̀ wa ní bó o lọ ṣe jẹ́ tí bá ké báyìí tí igbó ẹran bá ń bọ̀ para báyìí ẹ bá ti yìnbọn sí kà báyìí bó bá ṣe ẹ̀gbẹ́ lọ́kọ̀ lé pẹ́ bìdà tí a tún fi gbé ńlẹ̀ so Ọlọ́run máa ń ṣe pẹ̀lú Ògún sì máa ń ṣe àlẹ́ yìí pẹ̀lú ọlá àwọn bàbá wa a máa lọ rẹ a sì máa bọ̀ rẹ tí ò sí wàhálà tí ò sí ọ̀nà Ògún kẹ́ wa déédéé. níjọ́ wo ni ṣe ọdẹ ìṣú yìí. ìjọ ṣiṣẹ́ ọdẹ sú mi ìjọ èèyàn gan lágbára lẹ́yìn tó mẹ́ta ìgò ti wáyé bẹ́ẹ̀ tí mo dẹná mo dẹná tí mo rí nǹkan kan nígbà mo débì kan mo rí pé kí ló ń ṣẹlẹ̀ tí ooru ni o ìmọ̀ tí ń ṣẹlẹ̀ bí máa dédé bí ooru ọ̀sà mú ni gbogbo irú kíni bá ti dọ́hùn ooru kí ni ń ṣẹlẹ̀ tí gbogbo àdúgbò yìí ń gbóná báyìí ìgbà ọ̀yá mo padà sẹ́yìn mo ní bóyá náà bí ò ṣe bákan náà lọ mọ́sá sórí mo lè dẹná tó tí mo ṣe kirikiri mo lọ gbogbo ọ̀nà Ògúndé lọ́ọ̀nà gbó alájálà ké lọ́nà gbogbo lọ́hùn gbogbo ẹ̀mọ́ fọ́ wọn pa tẹ́ntẹ́ tí mo délé ìjọ náà mo mọ̀ pé nǹkan bẹ o tẹ́ báyìí ń wò rí. ọgbọ́n kílẹ̀ wá dá sí. mo délé nígbà mo dé tí lẹ́mẹ̀ tí mo wò pé tí a fẹ́ ṣe sí bí ọ̀rọ̀ yìí ṣe rí tí àárín nǹkan kan yìí mo ṣe ń dé tí abúlé ń bẹ̀ mo ní Ògún ọ̀dọ̀wọ́ rẹ o kí ni mo fẹ́ ṣe báyìí ọ̀nà mo fẹ́ yà sí torí mi a máa mú nǹkan kan lọ́wọ́ tí n ó sọ sápò bíi obì tí n ó béèrè lọ́wọ́ Ògún mẹ́dóríta Ògún lákàyé bò wá ló tún jẹ́ sọ́nà bíi ní tó ń lọ ní àbí bó ní padà sí ó lè máa lọ lé nígbà ń dènú kòkó wá mẹ́hun kòkó wọn lójú odò bẹ́ẹ̀ náà wọ́n pè bàbá sàkà ló ní kòkó òun mo tún ṣe ń wo odò ọ̀yà lẹ́nu gbóò odò ọ̀yà kan náà mo sápà tí mo mú délé ń jọ náà ọ̀rẹ́ mi kan gan ń bẹ tó lè jẹ́rìí sí tó pé ó jẹ́ Mìídé Ògún báyìí olóńgbúrò bá rẹ̀ mu
nítójú mi a rí lọ́nà ọ̀dọ̀ yín àmọ́ Ọlọ́run sì ìyanu mo padà pa odò Ọ̀yà kan náà mo gbé délé ńjọ́. Ṣé ẹ máa fògùn pẹran? N ò fògùn pẹran o, ògùn ní í ṣe o. N ò fògùn pẹran, ògùn ní í ṣe. Ṣọdẹ kan wà tí èèfògùn pẹran. Ògùn ni ògùn a máa ṣe tó jẹ́ pé kéèyàn sọ pé ògùn ní í ṣe ni pé ọdẹ míì ń bẹ tí ń fògùn pẹran o àmọ́ ti tọ̀dọ̀ tèmi ògùn lèmi máa bẹ̀ lọ́wọ́ ẹ̀. Ògùn náà ni ó fẹran wá tí ó ṣe tẹran ó sì kù. Ọdẹ ń bẹ tí ń fògùn pẹran dáadáa àmọ́ èmi èé lo ògùn pẹran, ògùn ní í pa á. Kí nìdí tẹ́ ẹ fi fògùn pẹran? Torí ọmọ, torí mo kéré, torí ọmọ ni. Torí àwọn bàbá wa tó ti rí ìrírí ti sọ fún wa torí ọmọ. Wọ́n sọ fún yín pé àwọn bàbá kan wà tí wọ́n ti pẹran rí tó pé wọn ò bí nǹkan kan. Ọkọ ń ṣọdẹ, ìyàwó ń ṣọdẹ, tí wọ́n ti sọ́nù tàn fún alábà aláṣoṣù. Tó fà á tí ò jẹ́ a máa lo ògùn pẹran. Ẹ fún wa ní lára àwọn àjò tẹ́ ẹ mọ̀ tó jẹ́ ìtọ́jú bóyá ìtọ́jú àrùn ni, ìtọ́jú ara ni, ẹ fún wa ní méjì. Àjò tí mo mọ̀ bẹ́ẹ̀ rí kó ṣiṣẹ́ dájú. tó ṣiṣẹ́ tí èmi mọ̀ kì í ṣètọ́jú ara torí kí àwọn olè ó má baà wọlé ni. Ìṣọ́lé Wọ́n má baà wọlé, wọ́n má baà wọlé. ìṣọ́lé. Téèyàn bá ń ṣọ́ ibì kan kò báà jẹ́ inú ìlú ni yóò lọ ibi yèèpẹ̀ báwọn bàbá wa ti fún wa tó sì ń rí bẹ́ẹ̀ tí ń ṣe bẹ́ẹ̀, ibi yèèpẹ̀ odò ọ̀tún àti tòsì, bèbè odò ọ̀tún àti tòsì odò tí ń sàn èèyàn ó bù ú, ẹ́ bu tọ̀tún ẹ́ bu tòsì, ìyẹ́ ẹ̀lulù ẹ́ fi kún ẹ́ mú abọ́ òwú ètùtù wọ́n ó fi ìyẹ́ ẹ̀lulù sí i, ìyẹ̀pẹ̀ tọ̀tún àti tòsì wọ́n ó kó o sí i, wọ́n ó dì í ní kòbẹ́rẹ́. Tán bá ti dì í ní kòbẹ́rẹ́ tán bá ti fẹ́ lò ó ẹ́ máa ní ìyẹ́ ẹ̀lulù èèwọ̀ ọmọ aráyé. Ìyẹ̀pẹ̀ tọ̀tún àti tòsì kì í dé tòsì, ìyẹ̀pẹ̀ tọ̀tún èé dé tòsì odò, tòsì èé dé ọ̀tún. Gbogbo tí mo fi sínú ọgbà yìí kó má wu ọmọ aráyé láti wá máa wí pé wọ́n ó gbé nǹkan kankan ńbẹ̀. Èèyàn ó wá kàn án mọ́ ibì kan. Ìyẹ̀pẹ̀ bèbè odò kìíní, ìkejì, ìyẹ́ ẹ̀lulù. Ẹ ní jó o, ẹ kó o sínú abọ́ òwú ètùtù, ẹ dì í ní kòbẹ́rẹ́ lójú kan náà. Ẹ bá ti dì í ní kòbẹ́rẹ́ tán tẹ́ bá ti fẹ́ lò ó tẹ́ fẹ́ fi kọ́ ibi tí ẹ fẹ́ fi kọ́, ẹ po igbó sí i pé ìyẹ̀pẹ̀ tọ̀tún èé dé tòsì odò, ìyẹ̀pẹ̀ tòsì odò èé dé tọ̀tún, ìyẹ́ ẹ̀lulù èèwọ̀ ọmọ aráyé. Gbogbo tí ń bẹ ńbì tí mo fi síbí kó má wu ẹnìkankan láti wá mú. Èèyàn á fi kọ́. Ìkejì ńkọ́? Ògùn arẹmọ náà ni. Ẹ bá ti wá bí Ọlọ́run má jẹ́ ara ọmọ máa gbóná, má jẹ́ a rí láburú, èèyàn ó wá ewé bombómú, èpo ọ̀bọ́, èèyàn ó gùn pọ̀ pẹ̀lú ọṣẹ dúdú, kò jù báhun náà lọ. Ẹ wá wá omi, ẹ fi pòfìfo, ọmọ lè pò ó kó mú, ẹ lè fi rọmọ láa, kò jù báhun lọ. Wọ́n lè fọ́ sínú kinní, wọ́n sì lè fi wọ ara lára. Ẹ dárúkọ yín lẹ́ẹ̀kan sí i. Èmi ni Olúgbémiga Ọ̀kẹ́làńfà tí alias rẹ̀ jẹ́ Digbí ní Aláṣoṣù. Digbí. Bẹ́ẹ̀. Ẹ ṣeun. Ẹ pẹ́ Abọ́dẹ. Ẹ kí gbogbo ilé. Mo kí gbogbo ilé o, ṣé ń gbọ́ wa? Òjúbà Olúọdẹ ìlú Ìbàdàn náà dé Ẹ̀gẹ́. Òjúbà Olúọdẹ Ọ̀làńlàsù, Jídé Oyèbámijí, òjúbà àwọn bàbá wa, Sunday Adéoyè àti bàbá wa olóyè àti Olúọdẹ wa Kọ́lá Akíntayọ̀. Bàbá, orúkọ yín ti jẹ́? Olúgbémiga Ọ̀kẹ́làńfà, alias tí wọ́n ń pè mí sí ni Digbí. Digbí ni mò ń bá sọ̀rọ̀ yìí. Bẹ́ẹ̀ ni sà. Digbí. Kí ni ìdí tẹ́ ẹ fi ń jẹ́ Digbí? Okun Digbí ni tí wọ́n bá ti kìbọn báyìí tí wọ́n bá bọ́ sẹ́ni tí ò dóhùn ìbọn mi mọ̀ ládùúgbò. Wọ́n ní Digbí ló yìnbọn, Okun Digbí. Okun Digbí.
ìbọn yẹn kún digbí. Kí làwọn àrírí yín nínú igbó? Ìdí tí mo ṣe kọ́ rí ni pé àwọn bàbá wa tí mo júbà lọ lẹ́ẹ̀kan náà máa ń pa ọ̀rọ̀ yẹn. Wọ́n gbé mítìnì ọdẹ tá a mọ́ gbà gbé fún mi. A wá lọ pàdé àfìyàdé sí Gálílì ọ̀gbọ̀ngàn. Nígbà wá dé ibi àpàdé sí wọn ṣàdúrà ní òògùn bàbá ọgbọ́n. Igbó tí wọ́n kọ́kọ́ wọ̀ náà ni. Nígbà tí wọ́n ti ń dẹja bọ̀, mo ti ń gbọ́ parapara tí gàrà yẹn ń bọ̀ ni. Mo kàn gbọ́ sí gàrà yẹn kà ẹran ti wò. Ó ti ń tasẹ̀ mẹ́rẹ̀ẹ̀rin nílẹ̀ báyìí ti ń jà. Mo sì mú àdá pẹ̀lú ẹran pé kí n súnmọ́ ẹran kí n gé ní. Ó ti kí bọ́ padà ó. Wọ́n á ní kí n gé ẹran yẹn ládàá, mo ti gé ládàá lẹ́ẹ̀kínní ẹ̀kejì ẹ̀kẹta. Bí ẹran ṣe rú yẹn bó ṣe fi ìwo kọ́ bẹ́ẹ̀tì ìbọn nìyẹn. Àwọn ságbàbọn sá ń pariwo. Àwọn ọdẹ tí ń bẹ ní ẹ̀gbẹ́ mi, Jídé Fádìjì, ará Ọlọ́ya, wọ́n pariwo ọdẹ mọ́ gbé bọ̀bọ̀ ẹran ti gbàbọn. Ìfẹ́ súnmọ́ ẹran yẹn mo ní kò sí súnmọ́ kẹ́ran má pa olúwa ẹ̀ dàgbó. Èyí ti kìbọn. Ó sì ti kìbọn bẹ́ẹ̀. Ó sá gbé bẹ̀rẹ̀ sí ọrùn. Ọba ń lọ. Ó sì ń rákòrò lọ. Ó sì ń lọ báyìí bí pé ẹran yìí máa ń lọ rèé. Ọdẹ mọ́ gbé bọ̀bọ̀. Ọdẹ yọ̀ sá wà. Mo ti súnmọ́ ẹran. Kí n kó ẹran lẹ́sẹ̀ ọ̀sá sọ̀kan ẹlẹ̀. Ọ̀sá gbàbọn. Wọ́n sá wọ ẹran yẹn títí tí ń jọ ẹ̀ ààrí. Létà la padà wà arúgbó yẹn. Ni mo wá ta ìwà pa ẹran ní ojú odò ọ̀gángan. Ibẹ̀ lọ lọ. Ibẹ̀ lọ lọ. Ibẹ̀ lẹ wá pa sí. Ibẹ̀ náà látó padà pa sí. Ara àrírí kan. Ara àrírí kan tí mo rí nù láì jẹ́ mi ti ṣiṣẹ́ ọdẹ. Kí ló wá fà? Ó yà mí náà lẹ́nu nígbà mo délé wọn ní torí mo sọ fún àwọn bàbá ọdẹ. Ẹni sùúrù. Àlọ́ abẹ́rẹ́ padà. Tí o sì ní o. Ẹni tó fún mi o. Gbérí tí mo lo tẹ̀lé. Ìyá wa, ó kọ yín ti jẹ́. Orúkọ mi ni Tóyìn Olúwàgbémiga. Abúlé wo lẹ ti ń sọ̀rọ̀ yìí? Láti abúlé Alásoòsùn. Alásoòsùn. Sẹ́yìn lọdẹ àbí ọkọ yín lọdẹ? Ọkọ mi lọdẹ. Ọkọ mi lọdẹ. Bó lẹ́yìn náà sì wá dọdẹ? Torí gbálé ọdẹ ni. Bẹ́ẹ̀ni, ẹ ṣeun. Tẹ́ ẹ rí ọkọ mi, ẹ mọ̀ pé ẹ̀yin tẹ́ jẹ́ bàbá fún wa, nǹkan ọkùnrin, obe, nǹkan kan náà ni tí mo fi jẹ́ ọdẹ nu, ìyàwó ọdẹ náà sì tún ni mí. Ṣé ẹ̀yin náà máa ń gbébọn wọn lóko ni? Rárá o, èmi ìgbébọn o, ṣùgbọ́n àwa náà mọ̀ sí pẹ́pẹ́pẹ́ díẹ̀díẹ̀. Kí ni ẹ fi parí? Lọ́jọ́ kan mi àtọmọ mi lọ sí oko. Bá a ṣe ń bọ̀, èmi sáàtì ẹ̀rí nǹkan ọ̀hún tó ṣe wé ó kọ́kọ́ sá. Mo wò pé mo ní ayọ̀ ó nìyẹn. Nǹkan kan ló mọ̀ sá láàrin yìí. Ọ̀dà sọ mẹ́kalẹ̀. Òun ṣe já lọ, ó ṣeéṣe lè ṣe jo ọba ṣe jù wọ sámọ́wọ́ rí. Sẹ́rù ń bọ̀ ọ́ ni. Wọ́n jẹ́rù ọ̀bọ̀ o. Tó tẹnu ẹ̀, la bá sì rí nǹkan ọ̀hún tí ń bọ̀. Ayọ̀mídé kí ní ìyá gbọ́dọ̀ lọ o. Kò gbọ́dọ̀. Ó ní bàbá lọ sẹ́yẹ ní ìbọn ni mo sámọ́wọ́ rí ní tiẹ̀. Làbá sádùn. Ọpẹ́ díẹ̀ o. Ọlọ́sìsì ó ṣe kòǹgẹ́ ọwọ́ mi. Bí mo ṣe délé mo ní dígbí ìyàwó rẹ̀ rùdé o, ìyàwó ọdẹ. Mo ságbé ẹ̀tù, mo sámú láàyè lọ́jọ́ yẹn. Ẹ mú láàyè ẹgbẹ́ wá bá. Mo gbé wá sábà láàyè. Gbogbo ayé náà lórí ń jọ yẹn. Gbèyàn lórí. Ṣé àwọn bá yẹn dùn mí? Bí mo ṣe gbé dé ọkọ mi gan lọ́gbọ̀ọ́ fòkè, inú ẹ̀ dùn pé inú ẹ̀ dùn gan bó ṣe gbà lọ́wọ́ mi. Torí mi gẹ̀rù ń bà mí lọ́jọ́ yẹn pé ẹ dákun. Ìmọ̀ bó ṣàṣe jẹ́jọ́ náà. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ọwọ́ mi bá o. Ẹ̀sùn náà tóbi o. Ó tóbi.
lẹ́yìn ẹ̀tù yẹ tó ti pa nǹkan mi òkété mo pòkété rí lẹ́ẹ̀mélòó ẹ̀ẹ̀kan náà ni mo pòkété rí pọ̀ yàrí. ntí pọ̀yà rí mo ti pòkété rí mo sì ti ẹni tó múra ní ìsìn láti ti pọ̀ yàrí. mo múra o kódà ó wù mí láti mú gàlà gan láàyè. ìbọn ń kọ́ báyìí bó lẹ ti fẹ́ níbọn. ó wù mí màá níbọn màá níbọn lágbá. iṣẹ́ ọdẹ yẹn wù yín. ó wù mí o. ta ló jẹ́ kó wù yín. ẹ ṣeun ṣe é rí àwọn kan ń bẹ tó jẹ́ pé ọkọ èèyàn lè lọ travel ẹ pé ìyún ọlọ́mọ ṣèyàn lásán ọkọ mi má jẹ́ nìkan tó mọ́ bẹ̀rù ní pàápàá gan ẹ wo ọgbẹ́ mo fẹ́ kọ́ ọmọ mi gan pé kó mọ ìbọn yìí kó mọ̀ yìn dáadáa yàtọ̀ sí ọkọ mi gan torí gbà mí bẹ tó pé èèyàn nǹkan kan lè fẹ́ dún mọ̀ọ́yàn èèyàn náà sì ṣe kiri èèyàn náà ṣe gẹ́gẹ́ bí ọkùnrin ó wù mí bẹ́ẹ̀ màá sì mẹ́sọ̀ wípé mo mọ̀ yìn. ìgbàlè ọdẹ ọdẹ ni àwọn olé ọdẹ ni béèyàn bá bọdẹ lé tó bá bá yàwó ẹ ó ti bá ìmọ̀ràn ó lè fẹ́ fún àwọn obìnrin. mo fẹ́ kẹ́lẹ́ yóò jẹ́ ẹ̀kọ́ fún àwọn obìnrin torí wípé kí ni orí ló mọ sí àṣelà ẹríjọ́ tí mo pẹ́ tu ẹ bá rí gbogbo èrò tó pélé mi lórí ọkọ̀ já bẹ́ẹ̀ kódà èmi gan náà tún wá ń wara mi pẹ́ dẹ́kun èyí sẹ́mi gbọ́ǹkàn yìí náà ni mo wá gbádùrú ẹtù ìdábà mo sáàgbà àwọn ẹlẹgbẹ́ mi mo gbà wọ́n mọ̀ràn pé kán ṣe bíi ti Olúwatóyìn Olúwagbémiga Ọlọ́run mọ́ fún wa sí o. àmì o kò ní rẹ̀ yín o ẹ̀dá kan yín lẹ́ẹ̀kan sí. Tóyìn Olúwagbémiga ìyàwó Digbí lálásòsùn Digbí lọmọ kò pé méjì o. ọgbà ló wà lálásùn.